Ẹ̀yin tèmi ẹ káàsán níbi tẹ́ bá láǹfààní láti máa wo fídíò yìí o. Orúkọ tèmi ò yípadà, Kẹ́mi ní Bùkọ́lá lórúkọ tèmi. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lọ́sàn-án yìí ò pọ̀ rárá. Mo fẹ́ sọ̀rọ̀ àwọn kan tó ń lọ, ọ̀rọ̀ yẹn ò ní pọ̀ mí ní gbà yín ní àkókò rárá. Ọ̀rọ̀ mi máa kọ́ bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ tá a ti ń sọ tí gbogbo èèyàn ń sọ lórí ẹ̀ náà ni. Ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Ọ̀yọ́. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Sunday Igboho, òun náà mo fẹ́ tún mẹ́nu bà díẹ̀. Ṣé ẹ rí wípé àwọn Yorùbá ẹgbẹ́ wa gan, àwọn náà ní lọ́wọ́ alábòsí díẹ̀ ni wọ́n. Mo wo fídíò kan ni mo wò pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Kí ló dé? Tán ní pẹ́pẹ́ sí o, bóyá Sunday Igboho ó fẹ́ póòsì kan lọ́dọ̀ Ṣèyí Mákindé ni pé bẹ́ẹ̀ torí ẹ̀ ló fi lọ ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí. Tí ìbá ṣe pé báyìí àwọn ẹni tí wọ́n sọ̀rọ̀ yìí wọn ní làákàyè wọn kéré. Láti bí ọdún yìí tí Ṣèyí Mákindé ti wà ń bẹ̀, ọjọ́ ò lẹ rí pé Sunday Igboho jàrí, ọjọ́ ò lẹ rí pé ó bá yàn fa wàhálà rí mi rírí, yàtọ̀ sí pé báyà nǹkan mi ẹ̀yin wá sọ pé pẹ́pẹ́ sí o, bóyá ó fẹ́ póòsì kan ni o ní Ṣèyí Mákindé ò fún o, bóyá ló jẹ́ kó máa fa wàhálà o, kìnnìkan o. Ẹ̀yin ọmọ Yorùbá yìí àbòsí ló máa pa yín o, Ọlọ́run àbòsí ló máa pa yín. Wọ́n tún sọ débi pé ibi tí wọ́n ti lọ mú àwọn Fúlàní yẹn, ibi ilé kan báyìí tó ti lọ lé àwọn Fúlàní jáde, tá a rí Fúlàní báyìí, tá a rí àwọn èèyàn tó ń tó ń sá lọ, tí àwọn Yorùbá aráàlú yẹn tó ń lé wọn. Àwọn ènìyàn tún láti máa sọ wípé bóyá pé kì í ṣe òótọ́ ni, wípé kì í ṣe kìnnìkan pé bóyá irọ́ ni Sunday Igboho ń pa. Ọjọ́ ò lẹ fẹ́ bọ́ nínú wàhálà, ọjọ́ ò lẹ fẹ́ bọ́ nínú tẹ̀m̀bẹ̀lẹ̀kun, ọjọ́ ò lẹ fẹ́ bọ́ nínú àbòsí. Tẹ́ máa rí òótọ́ báyìí, tẹ́ máa ní irọ́ ni, tẹ́ máa rí ẹni tí ó ń ṣe dáadáa, tẹ́ dẹ̀ máa parọ́ ojúkorojú mọ́. Kí lẹ fẹ́ gbà? Kí ni ọmọkùnrin yẹn gan ṣe fún yín? Ẹ̀yin spíkà olórí burúkú spíkà, tẹ́ máa rò òótọ́ tẹ́ nílé sọ. Ẹ̀yin àdàgbà má dànù, ẹ̀yin ọlọ́pọlọ kékeré, ọpọlọ yín bẹ́ẹ̀ ṣe dàgbà tó, ọpọlọ yín ó kéré sọ́jọ́ orí yín. Èrò bẹ́ẹ̀ ṣe máa ń ronú ó yàtọ̀ sí bí èèyàn gidi ṣe ń ronú. Ẹ wá máa ń sọ̀rọ̀ náà, inú yín á máa dùn, ẹ rò pé bẹ́ẹ̀ ti rí ọ̀rọ̀ gidi sọ. Ọ̀rọ̀ gidi sọ o. Ní gbogbo ilẹ̀ Yorùbá nísìnyí, olórí burúkú èèyàn ló máa ní nǹkan tí Sunday ń ṣe ò dáa. Abatẹnijẹ́ èèyàn, àwọn èèyàn ibi ló máa ní ìwà tí Sunday hù lẹ́nu jẹ́ mẹ́ta yóò dáa. Báwo ni Fúlàní ṣe máa pa àwọn ọmọ Yorùbá wa tí ẹ̀dá máa wò? Àdìwọ́n ní tó jáde ní ẹ tó ń gbèjà wa, ẹ wá sọ kọ́tọ̀kọ́tọ̀, ẹ wá sọ pé ó ṣe àríbi ló ń ṣe, ó ń ṣe kìnnìkan kóró gbá lẹ́nu yín. Ẹ̀yin olórí burúkú, ẹ̀yin abatẹnijẹ́ yìí, ẹ máa rí nǹkan gidi báyìí àti sòótọ́ bá dẹ̀ máa ní í lára. Orí yín ti burú o, Ọlọ́run tí ìwẹ́ pé orí yín burú ni. Ẹ máa ní nǹkan tí gbogbo wa fojú wa rí báyìí, tí gbogbo àwọn Fúlàní yẹn tó ń sá lọ, tẹ́rí irọ́ ni. Ibi ọjọ́ tó lọ bá fún àwọn Fúlàní yẹn náà, ìbọn tó gbà lọ́wọ́ ẹni irọ́ ló pa. Kí lẹ fẹ́ kí ọmọkùnrin yìí ṣe? Kí lẹ fẹ́ kí ọmọkùnrin yìí ṣe? Torí bí àwọn tó lágbára ju Sunday Igboho gan nílẹ̀ Yorùbá gan, torí ìwà ẹ̀yin ọmọ Yorùbá ló jẹ́ kí gbogbo wọn máa sá. Torí mọ̀ pé tó bá máa ṣe wàhálà yẹn náà, tó bá máa yá náà, orí wọn náà lẹ máa fi fágbọn. Gbogbo wọn ń sá fún yín ni wọn ò fẹ́ dá sọ̀rọ̀ Yorùbá rárá. Adéwà rẹ̀ ń jẹ́ pé kò rán yín ṣe gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ kò tiẹ̀ kò rí ti ń rò. Ó kà ń kún ajá, ó kà ń kún wèrè, ó kà ń kún ẹni tí ò ní ọpọlọ, ó kà ń kún alábòsí. Ọmọkùnrin yóò dá yín lóhùn náà, síbẹ̀síbẹ̀ ẹ̀yin sọ ó ń gbàbọn lọ́wọ́ àwọn ọmọ Fúlàní lójúkorojú báyìí, sọ pé irọ́ ló ń pa. Àwọn Fúlàní ń pa yẹn, sọ pé àwọn Fúlàní kọ́ ló ń pa. Tó tó Ọlọ́run, ṣé ìran Fúlàní lọmọ lárábìnrin yìí ni? Spíkà olórí burúkú, spíkà òṣì, ṣé ìran Fúlàní ni yín ni? Tó ẹ pé ìran Fúlàní ni ẹ jẹ́ ká mọ̀. Ó fọ àwọn ọmọ Yorùbá ẹgbẹ́ ẹ ló ń gbè sẹ́yìn Fúlàní. Àwọn Fúlàní tó ń gbéyàn pa lójoojúmọ́, ó ní àwọn Yorùbá àti Ìgbò ló ń ṣe. Ẹ wo ẹnjìníà tó parí oúnjẹ mẹ́ta, ṣé Yorùbá náà ló tún lọ pa ẹnjìníà tọ́nà àkíyèsí yẹn pé òun ló gbé ọ̀kadà wọn? Odidi ẹnjìníà olówó tó lówó gidi tó pé odidi estate ní bàbá yẹn kọ́. Ṣé ló bá lọ gbé àkúdàáyà yẹrí tutọ́ ọ̀kadà tó ń gbé kiri? Ṣé irú bàbá yẹn ló máa lọ gbé ọ̀kadà? Ẹni tíyàwó ẹ̀ṣẹ̀ ẹ̀kú tí ò tí ì jóṣù kan lọ, wọ́n tún lọ pa, wọ́n sọ àwọn ọmọdé aláìní bàbá, wọ́n sọ àwọn ọmọdé aláìní ìyá. Ojú ìdẹ̀ ni gbogbo àdúgbò ẹ̀ ní ìṣògbọ́n sọ pé àwọn ọ̀dẹ̀ ṣó wa níbi tí àwọn tí gbogbo wọn ń gbé tó ń ṣùbí èrà sí. Wọ́n ní àwọn bíi 10 náà wà bẹ́ẹ̀ tẹ̀lé, ní ìsìn wọ́n ti ju 500 lọ.
àwọn èèyàn ṣe sọ pé Yorùbá ní ṣe bí àwọn tó ń rí nǹkan tó ń èèyàn bá rí náà máa sọ wọ́n ní àwọn Fúlàní àtàwùsá àwọn ló pa bàbá yẹn àwọn ọ̀dẹ̀ ló ń ṣọṣẹ́ níbẹ̀ yẹn báwo lẹ ṣe máa rí òótọ́ tó ẹ máa fi rọ́ọ̀bù òótọ́ mọ́lẹ̀ báyìí ọ̀rọ̀ yín sú mi o mi ò mọ ìwà ìtẹ́bí ń ṣe lé ìyá àti ìmìrọ̀ ọkàn yín o gbogbo ẹ̀yin Yorùbá lórí burúkú èèyàn máa lè Yorùbá tẹ̀ wà náà online tẹ́ ń sọ kọ́tọ̀kọ́tọ̀ ìyá àti ìmìrọ̀ ọkàn yín tó bá yá nǹkan tó wà lọ́kàn yín ẹ̀ sọ fún wa àti ìmọ̀ for now a máa wí orí ìrù lẹ́ máa wí tó bá yá ní ìsọkọ́tọ̀kọ́tọ̀ ilẹ̀ máa sọ a ní abẹ́ gbòdùdù ẹni rárá kò dé sẹ́ni tó force anybody kó tó bá wọlé kálukú ló máa ṣe ó ga o ìyẹn lọ bẹ́ẹ̀ jàre ẹ̀yin tèmi ṣe mọ̀ pé mo ní mi ní pẹ́ rárá mo fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ní mẹ́ta lórí Dorcas àti Auto Bola a lè rí ká má sọ sí èmi tiẹ̀ fẹ́ sọ sí ọ̀rọ̀ yìí because ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí kò sí ẹni tó wà ní online tí ò mọ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ Auto Bola àti Dorcas ní àtọ̀dún tí Auto Bola ti ń bú Dorcas èmi àti mi ò ní ọ̀rẹ́ ní online ọ̀nà náà dẹ̀ rí mi ní ọ̀rẹ́ mi torí bí èyí tí mi ò ń kọ́ rẹ́ mi ń wojú eré mi ń ṣẹ́ni tó ń wojú eré mi ọ̀rọ̀ tí mo sọ ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ gẹ́ abẹ́ṣẹ́ kí ló fẹ́ gbé Dorcas mọ́ra kí ni mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ tí màá fi gbé mọ́ra no bọ̀tà a gbọ́dọ̀ sọ òótọ́ tó wà ń bẹ̀ a gbọ́dọ̀ sọ òtítọ́ tó wà ń bẹ̀ nígbà tí o ti ń bú ọmọ yìí látọjọ́ ẹ kó tẹ̀jú ọmọ èèyàn gan èèyàn ń bú ó bú ọmọ lẹ́ẹ̀kìnní ó bú ọmọ lẹ́ẹ̀kejì ó bú lẹ́ẹ̀kẹ́ ó ti bú more than 10 times kí ló dé kí ló gbà lọ́wọ́ ẹ̀ kí ló dé yóò ní ṣe wá kọ̀ tẹ̀ dédé gbé wọn síta wàá máa bú wọn lọ́ bá mú fóònù kejì ẹ̀ kó bá mi pe Tóyìn pé mo wà ní ọ̀nà kó tẹ̀ jẹ́ ọmọ ìwọ́gbọ́n ló bí gan ìwọ̀nba ló máa mọ ó bú ọmọ yẹn bú ọmọ yẹn ò sọ̀rọ̀ ó tún bẹ̀rẹ̀ nígbà ayé bàbá Kàsá ni mo ṣe bú Dorcas nìyẹn ọmọ yóò èmi kó tún wá wò pé kí ló dé tí kò Dorcas ò dá mo ti sọ́rí ọmọ yóò dé lóhùn fọjọ́ kan ìyẹn ti wá dùn mọ́ ó ti wá wú ẹ̀ lẹ́wù mi ò gbèjà anybody o Ọlọ́run dẹ̀ rí bọ́tí òótọ́ ni mo fẹ́ sọ fún ẹ pé ẹni tí èèyàn bá búlẹ̀ kí n tó búlẹ̀ kejì wá délẹ̀ kẹta mẹ́nu kúrò lọ́rùn èèyàn ń gbẹ ó tún wá jẹ́ ọmọ tó kéré sí ẹ ìwọ náà tó ní ọmọ ẹ jù lọ èèyàn tó ọmọ ẹ jù ẹni tó ọmọ ẹ jù lọ òun ló wá ń bá tayò ẹnu ó ti bú ọmọ ẹ búbúbúbú ìgbà tó máa dá ẹ lóhùn ní ìsìn ó wá bọ́ sákìyẹ ó wá bọ́ sódì lára ẹ̀ ó ná gbẹ́bọ tó bá wù kó gbẹ́bọ ó wù kó lọ bẹ Ṣàngó pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ̀ tó wù kó lọ tẹ pé sórí èṣù kí ló dé tó máa fi bú àwọn èèyàn tí wọ́n bú àwọn tí ò bá ti rí ti ẹ̀rù báyìí wàá máa bú wọn mọ́ ẹ wá jáde ní ìsìn ó ń bú ẹ ní ìsìn ara wa ta ẹ́ ó ní pẹ́pẹ́ sí ọmọ kékeré ni ó mọ̀ pé ọmọdé ni nígbà tí wọ́n ń bú tí ò dẹ̀ dẹ́ lóhùn ọwọ́ díẹ̀ lára ń fẹ́ kì í ṣe pé báyìí pé iṣẹ́ inú ọdún tuntun ní ìsìn ìjà lẹ́fẹ́ fi bẹ̀rẹ̀ ọdún tuntun Auto Bola ṣé ìjà ló fẹ́ fi bẹ̀rẹ̀ ọdún tuntun torí ọmọ yóò jẹ́ ẹni tó bá ní Dorcas jẹ̀bi ẹ lórí ọ̀rọ̀ yìí ìka èèyàn ni ní ilé tó wà nílẹ̀ yìí ẹni tó bá ní Dorcas jẹ̀bi ẹ ìka èèyàn ni ìwọ ló lẹ́bi ẹlẹ́ àgbàlagbà ní ẹ̀nà ń ó ṣe máa ṣe sùúrù kó máa ní sùúrù lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí ojoojúmọ́ náà tó àpọ̀ ọmọ igun ti ẹ̀bú ẹ̀ gan ó lè ṣe bí ipò òrí nǹkan tó yàn fi ń jágbà nìyẹn bọ́ tí wọ́n wá ṣe bí àgbà wọ́n wá ń ṣe bí ọmọdé ìyẹn ọmọ yẹn ló wá ń ṣe bí àgbà fún ẹ ṣùgbọ́n ìgbà tára ọmọ yẹn ò gbà ọmọdé ẹ lóhùn ní ìsìn àwádìí pé ó rágbàlagbà fín àwọn kan lábẹ́ ṣáàtì ẹ mo lọ kà àwọn kan ní ẹkìnní kan kó má bu ẹ ẹni tó bá ní kí Dorcas má bu Auto Bola lọ́wọ́ yìí òun tàn yín ìkà ni ìkà lónítọ̀hún because wo ṣe rí láyé yìí ayé ti lajú di pé kó máa bú ọmọ èèyàn gan tó bá bú gan tó bá du ọmọ gan afẹ́ ok kí ló mọ̀ Auto Bola jáde tó wá ń bu ṣe bí ìgbà tó ti ní ọmọ yẹn lára ni ó dẹ̀ lè fi ọmọ ẹ wé ọmọ lọ́mọ ìwọ kọ́ ló bí ọmọ yìí tó ń ṣépè ó wá sọ pé ẹlẹ́bọ ni nínú ìwọ àti ẹ̀gbọ́n kàtígórì kan náà lẹ́wà torí elépè ni ẹ́ òun ń gbẹ́bọ ìwọ ń ṣépè so 2 ó ti gé 4 kò sí wàhálà ń bẹ̀ 2 yìí ti gé 4 ìkọ́nà lẹ́yìn méjèèjì báyìí torí ó ń sọ pé kìnìkan ológun ó gbẹ́bọ fún ẹ ìwọ náà wọ́n ní èpè so ìkan náà ní sẹ́ẹ̀fì ní kò sí wàhálà kò síjà kí ló dé tí ẹ máa búyàn lẹ́ẹ̀kẹ́ èmi òun eléyìí ó búyàn lẹ́ẹ̀kìní kò dé lóhùn
ó wá ní pẹ́pẹ́ sí o àwọn kan tó fẹ́ bú o òwò wà pẹ̀lú wọn ẹjọ́ tó lọ lọ́hùn ìwọ tó wá jẹ́ olùgbèjà orí Facebook má lọ wá o má lọ ta sáwọn èèyàn tó yẹ kó ta sí o má lọ ta sáwọn èèyàn tó yẹ kó ta sí o torí àwọn yẹn gan àwọn tó fẹ́ gbèjà gan mọ̀ pé ò tó jà gbé ìwọ kò tí gbèjà rẹ pé kó máa gbèjà àwọn èèyàn ó tún wá sọnù ṣáàtẹ̀ kan pé àwọn kan pé ṣé táwọn yẹn kan bá tiẹ̀ pé kó tó tọ́ sí ẹ Bọ́lá kó máa sọ fọyàn pé àwọn kan ti bẹ̀ ẹ́ ta ni ẹ́ àwọn kan ti sẹ́ẹ̀dì ó sẹ́ ta ni ẹ́ àwọn kan ti sẹ́ẹ̀dì kírìmù sí ẹ ta ni ẹ́ gan tí wọ́n sẹ́ẹ̀dì ẹ tó ń bẹ̀ ẹ́ pé kó má lè bú wọn kò sí èébú tí yàn kan fẹ́ bú yàn kan ní ayé ta wà yìí kò sí ohun tuntun lábẹ́ ọ̀run mọ́ náà ìwọ́de ní ààrẹ ògbó kò gbọ̀rọ̀ èpè ló máa ṣẹ́ ọ̀rọ̀ èsì ọ̀rọ̀ sílẹ̀ nu ẹ̀ tààràtàrà èpè yìí náà ni so èyí tó dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ ṣe kínní náà lẹ́nu òun á dákẹ́ ọ̀rẹ́ni tó wá sọ lọ́wọ́ online tí ò jẹ́ ọlọ́run dáríjì mi tí ò jẹ́ pé òun gan náà kò gẹ́ta rẹ̀ dúró èmi ní ìsìn mo jẹ́ ń tu o mi ń sọ̀rọ̀ o ṣùgbọ́n tó bá ṣẹ̀ mí ló máa mọ̀ pé mo burú tí yóò bá ṣẹ̀ mí mo lè dúró tìyàn fún wákàtí fún a month kó má gbọ́ pọ́ lẹ́nu mi ń ta síyàn ṣùgbọ́n ọjọ́ tó bá ti ṣẹ̀ mí bẹ́ẹ̀ ló máa mọ̀ pé ó ti ṣí èèyàn ṣẹ̀ torí mo ní àtẹnumọ́ mi ò dẹ̀ ń gbà so ó lẹ́yìn tó yẹ pé ó wá sọ̀rọ̀ láì tẹ́ pé ó wá sọ̀rọ̀ kó rò pé yẹn tó yẹ pé òun náà máa burú níwọ̀nba ó dẹ̀ máa pọ̀ torí ẹni tó lè máa dúró máa sọ̀rọ̀ bá òun náà ní ẹ̀mí ó ní ìgboyà ni ó ní ìgboyà ni so ó ń sọ̀rọ̀ àwọn èèyàn òde lóyè yóò mí pé báyà àwọn tí òde lóyè pé wọ́n ń bẹ̀rù ẹ Auto Bola wọn ò bẹ̀rù ẹ o kò sẹ́ni tó bẹ̀rù èèyàn kíkẹ́ mi máa búyàn ní ìsìnkẹ́ni ẹ má dàbí lókè wá ní ẹni yẹn ń bẹ̀rù mi báwo mo ṣe máa pọ́ ń bẹ̀rù mi ṣé mo gbéná rù ni àbí mo gbéná sójú bú mi kí n bú ẹ òun ló lọ online bú mi kí n bú ẹni táwọn sí mi kẹ́mi náà kí n táwọn sí ẹni kí mi kẹ́mi náà kí ẹni yìn mí kí n yìn ẹni òun lọ orí Facebook kò sí nǹkan bàbàrà lábẹ́ ọ̀run lọ́ọ́ online kò sí ẹni tó bá respect rẹ̀ lọ́ọ́ online náà respect eléyìí tó wá ń pariwo pé ẹyẹ ó bú ẹ o ẹgbẹ́ ọmọ ẹ ò ṣẹgbẹ́ ìwọ ọmọ pọ̀ ọmọ ẹ ó jù lọ kó tó máa bú ìwọ ọmọ pọ̀ ọmọ ẹ ó ju ọmọ yẹn ó ju ọmọ ẹ tó bínú ó ju Dorcas lọ kó tó máa bú lójoojúmọ́ irú wà báyìí ò dáa náà àtẹnumọ́ ọdẹ tí mo pé yàn bú búyàn lẹ́ẹ̀kì tí ò ta sí ẹ fi ilẹ̀ kó máa bá tiẹ̀ lọ túmúyàn míì tí wọ́n mọ̀ pé ìwọ máa ń búyàn ni túmúyàn míì níjẹ́ nítorí kó máa búyàn bá dẹ̀ ti dẹ́ lóye inú àá máa dùn gẹ́lẹ́gùn àá máa lè wàá máa fẹ́yìn ó ti mọ̀rọ̀ sọ lójú ara ẹ̀ nìyẹn o ó ti di champion orí Facebook nínú pa ń bú èèyàn má sọ̀rọ̀ ẹ̀ di nǹkan má sọ̀rọ̀ ẹ̀ di bàbàrà o orí Facebook ló wá bá àwọn èèyàn ọmọ tó wá ń pè gan orí Facebook ló wá bá gbogbo wọn so nídìí eléyìí ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn ẹni tó bá lọ ń bú Dorcas pé ó bú àgbàlagbà ẹ̀yin ìkànnì ẹ lọ wo ṣáàtì tí Auto Bola ti ṣe tipẹ́tipẹ́ èmi ò ń gbé sẹ́yìn èèyàn irú ẹ̀ ṣẹlẹ̀ ní láti àná ẹni tí mo nífẹ̀ẹ́ jù lọ́rùn láàyè yìí tó pé wọ́n ẹ máa búyàn ẹ bú ọmọ tó kéré sí yín ẹ bú lẹ́ẹ̀kínní ẹ bú lẹ́ẹ̀kejì ẹ bú bí ẹ̀ márùn ẹni ò bá ti dáhùn táwọn ẹ bá dáhùn ọmọ ẹ ó máa jẹ lọ́nà because ó ti fún ní àpọ́nlé ẹ̀yin lẹ̀kúnra yín lé so bó ṣe rí nìyẹn so Bọ́lá how market Auto Bola how market ọmọ yẹn á tẹ̀sí ẹ lójú ẹjọ́ máa tẹ̀sí ẹ lójú àárìràn wò fíìmù tó gùn ni so ẹ̀yin tèmi ẹ ṣé mo dúpẹ́ mo sọ pé mi ní pẹ́ ṣókí báyìí lọ bí oge mi ò fẹ́ pẹ́ lórí ṣáàtì ó tẹ̀ wù mí kí n jáde lọ́sàn-án yìí so ẹ̀yin tẹ́ bá fẹ́ pè mí fún iṣẹ́ clear agent ní iṣẹ́ tèmi o 08022111530 ẹ̀dẹ̀ ẹmúṣẹ́ wa a máa retí mo lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ti fún mi níṣẹ́ ògo yìí máa búyọ ní tọrọ jẹ ní náà kọ́tẹ́kẹ́ tó rí mi ọwọ́ yóò ní kànṣẹ̀lẹ̀ àpò ẹ máa lọ́ọ̀rẹ́ ẹ máa bọ̀ọ̀rẹ́ ẹ máa kó èrè oko wálé lágbára Ọlọ́run ilẹ̀ dẹ̀ ṣì wà ẹ pè mí ẹ ṣé o ó dàbọ̀.